wọlé mi ò tètè dé ajé olókun tètè dé o ajé ọlọ́sà o. bẹ́ẹ̀ ni a tún ti gorí ètò níṣẹ́ ọ̀sán yìí nìyẹn. kó tó di kí mo mẹ́nu bà ètò ẹ jẹ́ n kí Ọlọ́run pé ó ṣe o. bàbá tó tún jẹ́ ká tún rí ọjọ́ ajé mìíràn láyọ̀ àtàlàáfíà. bàbá tó tún jẹ́ ká tún rí ọjọ́ òní náà láyọ̀ àtàlàáfíà. òun la ṣe ń kí Ọlọ́run pé ó ṣe fún àánú rẹ̀ tó dúró títí láéláé nínú ayé wa. Ọlọ́run ó ṣe o. torí àánú rẹ̀ dúró títí láéláé náà la ṣe ń dúpẹ́ la ṣe ń yí. torí pé ọ̀pọ̀ akẹgbẹ́ wa ni wọ́n sí láyé mọ́. òun la ṣe ń dúpẹ́ kọ́ àwa tá wà láyé la ṣe ń dúpẹ́ la ṣe ń yin Ọlọ́run lógo. Ọlọ́run ó ṣe o. bẹ́ẹ̀ ni òní lọ́jọ́ ajé. ajé akúkú fi lè wá ṣebùgbé lágbára ṣe lédùmarè. kémi mọ̀ ní Ọlọ́run. gbogbo àwa tá a rò pé a lọ sí interview kan sí méjì lọ́jọ́ tòní. lágbára Ọlọ́run èsì ayọ̀ fún yín lágbára ṣe lédùmarè. kí mo padà lẹ́yìn. kọ́sọ̀ ètò parí náà máa pè é. gbogbo ẹ̀yẹn tèmi náà tó wà nínú ọjà káàkiri. Soja àtà lọ́dọ̀ yín. ṣàjẹ wa lọ́dọ̀ yín. ṣé gbogbo ẹ ṣe rùmẹ̀rùmẹ̀ lọ́dọ̀ yín. ìlú Ìbàdàn la fi kalẹ̀ sí ní ìlú aládùúgbò Ẹgbẹ́dá Ìlúwo. Target Radio TV ìkànnì aláfojúsùn là ń pè bíbí. fún ìpolówó ọjà. fún nǹkan kan tó ń ṣẹlẹ̀ láwùjọ yìí. bóyá ẹ fẹ́ ṣe òkú àgbà bí ẹ fẹ́ ṣe ìsọmọlórúkọ àbí ẹ fẹ́ ṣe ìṣílẹ̀ ẹ fẹ́ ṣílẹ̀. ayé ẹ̀bọ ni ẹni kò ṣe ajé ti gbẹ́bọ̀ ń tó ṣiṣẹ́. àbí ẹ fẹ́ ṣe ìgbéyàwó ẹ pè wá a máa jẹ yín níwò a máa wá cover yín fún event lọ́tùlọ́sí 09072104334 09072104334 nọ́mbà tẹlifù wa wọlé sí ni àbí ẹ fẹ́ dá ṣètò àbí ẹ rí nǹkan kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ tó rú yín lójú tẹ́ fẹ́ jẹ́ ká bá yín dá sí lórí ètò Soja ń tà láwà látúbọ̀ sí nísà yìí ẹ máa wò pé tó jọ́ mẹ́ta ó yẹ kẹ́ tí máa rí àwọn gbogbo nǹkan tá à ń gbé sórí ayélujára wa lórí Facebook wa lórí TikTok wa lórí YouTube wa ó yẹ kẹ́ tí máa bá pàdé ń bẹ̀ bọ́jà ṣe ń tà wèrèwèrè lọ́dọ̀ yìí. mo ní nítorí ajé ni. mo kí àwọn tèmi nílé agodo níṣẹ́ ọ̀sán yìí ọ̀gbẹ́ni Isaac Friday mo kí n pe ẹ̀kúṣẹ́ látàrọ ọ̀gbẹ́ni Moses Ayọ̀délé ẹ̀kúṣẹ́ látàrọ Gbotemi Oke Yeye Oje yín ló tún gòrè ètò níṣẹ́ ọ̀sán yìí ní sáà yìí. Soja àtà lọ́dọ̀ yín ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà ẹ̀yin màámi tó ń ta ọjà káàkiri ẹ̀yin elépo ẹ̀yin oníráìs ẹ̀yin olẹ́wà ẹ̀yin olóróró ẹ̀yin tẹ́ ń ta nǹkan oko Soja ń tà lọ́dọ̀ yín ṣó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a gbọ́ pé wọ́n ń ná ọjà kan níbì kan lọ́jọ́ tòní tá a bá lọ káàkiri a máa rí pé wọ́n ń nájà lọ́wọ́lọ́wọ́ ní sáà yìí ẹ má kàn jókòó sílé ìmọ̀ràn tí mo kàn lè sọ fún yín pé ibikíbi tó bá ti ń ná ọjà ìbáà jẹ́ ọjọ́ ajé ìbáà jẹ́ ọjọ́ ìṣẹ́gun ìbáà jẹ́ ọjọ́ àánú àbí ọjọ́ àlàmísì ọjọ́ àìkú ẹ lọ síbẹ̀ yín náà ti ẹ̀ gbé kẹ̀kọ́ lórí kẹ́yìn náà lọ bó ti ẹ̀ ṣe kóńgò kan àbí méjì mẹ́ta lẹ́lẹ̀ rà lásọ wọn kí mọ́mì ẹjọ́ ẹta abọ́ mẹ́ta kìíní yìí fún mi oye tí mo bá rí màá wá dá padà fún yín géènì tó bá kù sórí ẹ̀ ìwọ náà fi bẹ̀rẹ̀ okòwò kọjá lè tà fún wọn náà àti ẹ̀gbọ́n pọ̀ àwọn nǹkan ó ṣe sí ni ó ṣe mẹ́rẹ́mẹ́rẹ́ lásìkò ẹkọ́nọ́mì wa tá a wà yìí lásìkò ọrọ̀ ajé wa tá a wà Nàìjíríà yìí nǹkan ó fẹ́ pakasọ díẹ̀. ajé bá mi gbé ọkàrẹ́ tó bá yá máa fi fọ́nrán kan jáde síta tí gbogbo ara ilé tẹ̀yìn náà máa lè gbọ́. ajé ọlọ́sà wa fi lé wa ṣe ibùgbé tẹ̀bí tará tàwọn olólùfẹ́ wa tó ń gbọ́ wa lásìkò yìí. bẹ́ẹ̀ ni tájé bá wọlé nìyẹn ẹ̀ mọ̀ nǹkan tó túmọ̀ sí mi olórúkọ bàbá mi kan ló ń jẹ́ bẹ́ẹ̀ Ajéyẹmí orúkọ ọ̀gá mi kan náà tẹ́lẹ̀ Ajétọ́mọbí tájé bá fi léèyàn ṣe bùgbé ẹ máa rí i pé gbogbo àmàṣekí ni a máa lọ dáadáa ajé a máa wọlé ajé wọlé ajé ayọ̀
ajé kọ́ ọ̀ya lé mi gbà yìí. tájé bá wọlé ènìyàn ìfọ̀kànbalẹ̀ ńlá gbà máa ní. àwọn kan sọ pé àwọn tó bá ti jọ ọmọ omi bẹ́ẹ̀ yẹn ajé ni wọ́n. gbogbo àwa tá kì í ṣe ọmọ omi ńkọ́ ajé náà làwa náà torí àwa gan máa ń fi ajé a máa ń fi lé fi ṣe ibùgbé ni. ajé bá mi dúró. gbogbo ìyá lọ́jà sọ́jà àtàlọ́dọ̀ ni àbẹ́ ẹ̀ ń kọra máwọn ènìyàn ìlú kan báyìí wọ́n ń nájà lọ́wọ́lọ́wọ́ lọ́jọ́ tòní ọjọ́ ajé náà máa ń ná ọjà ibẹ̀. àwọn kan wá lọ láti ìlú Ìbàdàn yìí wá lọ sí ìlú náà àwọn kan wá kúrò láti ìlú Àkúrẹ́ lọ sí ìlú náà àwọn kan wá kúrò láti ìlú Ògùn State àbí Èkó wá sí ìlú náà láti wá ta ọjà nǹkan tán ní. ajé mọ́nà mi. ìwọ náà má jókòó sójú kan lọ́dún yìí kí ajé kó lè fi ilé ẹ̀ ṣe bùgbé. Soja ń tà níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa níkànnì Target Radio TV ìkànnì aláfojúsùn láti ń sọ̀rọ̀. níjọ́ tájé ti kọ́lé ọ̀run bọ̀ àkọ́lé ayé ẹ̀bọ ní ẹni kó ṣe. ajé ti gbẹ́bọ̀ ń tó ṣiṣẹ́ bọ̀. ajé gbé lèrú kẹsù. bẹ́ẹ̀ ni tètè dé ajé olókun ajé ọlọ́sà kó wá fi ilé wa àtàwọn olólùfẹ́ wa kó wá fi ṣe bùgbé. ajé kárí ilé wa ọlọ́rin sùn. ajé kárí ilé mi. bẹ́ẹ̀ ni tí ajé bá báyọ̀ relé tó bá báyọ̀ délé ẹ rí i pé ayọ̀ ńlá gbà ló jẹ́. tètè dé ajé olókun ẹ̀yin ìyá oníráìsì bò ní ṣé ráìsì ti wálẹ̀ ní sáà yìí ṣepo náà ti wálẹ̀ ṣẹ́wà náà ti wálẹ̀ ṣé gbogbo ẹ̀ ti ń lọ dáadáa àti ẹ̀gbọ́n tí màmá kan sọ pé ó ṣe kíní kan ẹ má wọrí màá tún gbé síbẹ̀ láìpẹ́ ẹ máa gbọ́ wa dáadáa. ẹni nítorí kí ni mo ṣe pè yín. lórí ètò Soja ń tà láwà tá a ti ń bá yín sọ̀rọ̀ pé Soja ń tà lọ́dọ̀ yín ṣọwọ́ yá dáadáa à ń padà bọ̀ ní ṣókí. ìbí fún mi wá lódìdí lolódùmarè fi. mọ́mí báwo lọ́jà ṣe yá lọ́dọ̀ yín. ọjọ́ ò yá ìṣẹ̀lẹ̀ tọ́jọ́ ò fi yá. kò sówó ń ta kí ló dá sọ pé kò sówó ní. kí bàbá Tinubu kó bá a dowó síta èló wá lápò ráìsì ń sìn. àpò S50 là ń ta èló là ń tiye tá à ń gbé tẹ́lẹ̀ bóyá bíi 12,000 ó la rẹ̀ tẹ́lẹ̀. so ọgọ́ ti wá dáhùn. nígbà tí bàbá Tinubu dé ibẹ̀ lórí pé rẹ́sì lọ sókè kí bàbá Tinubu bá a gbé wálẹ̀. kí lè fẹ́ káwọn ìjọba ṣe fún yín báyìí. ìkẹ́ tí mo fẹ́ káwọn ìjọba ṣe fún wa ni pé kí rẹ́sì padà dínwó sí iye ti tẹ́lẹ̀. kí tún ni àwọn nǹkan tó ń gbóná ọkọ̀ yìí láti. everybody kò sówó ń ta gbogbo ọmọ ló ti lọ ní yahoo tán kò má bàa jalè iná kò ń ṣe yahoo. ìmọ̀ràn wọn lẹ́yìn fáwọn ọ̀dọ́ nígboro. àwọn ọmọ ọ̀dọ́ èmi bí wọn kọ́ra mo rí sí ìkan tó ń ṣe yẹn kò má bàa jalè mo rí sí ìkan tó ń ṣe yẹn sọmọ ní ìsìnkú gbogbo ọmọ ló ti lọ lọ́kadà ọmọ tí ọmọ yahoo ṣe yóò sọ̀kadà kóńdà má bàa jalè oúnjẹ ni kò sówó ta ẹ bá sọ fún bàbá Tinubu kókó wọ́n ta lọ́ọ̀sì wọn kò sówó. owó rẹ̀ gbà. òun náà lẹ ti gbọ́ nǹkan tí màmá sọ bí ẹkọ́nọ́mì bí Nàìjíríà wà bó ṣe rí bọ́jà ṣe lọ nìyẹn o bọ́jà ṣe tà lọ́dọ̀ tí wọ́n nìyẹn o àwọn ibì kankan náà tá a tún dé náà àwọn náà tún mẹ́nu bà ọ̀rọ̀ wípé ó kù díẹ̀ káwọn ìjọba wa náà kọ́ ṣe kí ni kán rí nǹkan ṣe nǹkan kán bá wa jẹ́ kí nǹkan kó lè ṣe kí ni kó lè rọrùn fáwọn ènìyàn tá a bá wo lásìkò ọ̀sẹ̀ 2-3 sẹ́yìn tí ọdún wà níta àwọn èèyàn ò láǹfààní láti ra nǹkan tó pọ̀ lásìkò ọdún náà torí bí Nàìjíríà ṣe rí náà ló ṣe ń pariwo ọjà ò yá ẹ̀yin ìjọba wa ẹ bá wa ṣe àtúnṣe la fẹ́ látọ̀dọ̀ yín ẹ bá wa ṣe àtúnṣe kí àtúnṣe lè wà dáradára torí màmá náà ṣe kí ni ó sọ̀rọ̀ pẹ̀lú ìtara pé ó kù díẹ̀ káwọn ìjọba wa lè ṣe kí ni kọ́ lè wá nǹkan ṣe sí ìkànnì Target Radio TV làwọn ìkànnì aláfojúsùn ní ìlú Ìbàdàn olú Ẹgbẹ́dá lọ́nà tollgate la fi kalẹ̀ sí láti ń sọ fún yín pé Soja ń tà lọ́dọ̀ yín. ajé mọ́ padà lẹ́yìn mi. ajé ò ní padà lẹ́yìn wọn alágbára ṣe lédùnmọ́. ajé ti ṣàgbádèwé ajé ti. òun náà lẹ ti gbọ́ yẹn látẹnu màmá wípé ọjà kò ṣe dáadáa. tí sẹ̀gbọ́n dà. wọ́n sọ̀rọ̀ láti tara inú
kọ̀kọ̀ síta anamọ́láyé ẹ̀yin ìjọba wa sílẹ̀. a rọ̀ yín abẹ̀yìn ẹ bá wa ṣe àtúnṣe ẹ bá abẹ̀yìn ni ajé mọ́nà mi kí nǹkan lè rọrùn fẹ́yìn náà kó lè rọrùn fáwọn aráàlú ó láyé sọ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbogbo owó tó lọ sókè gbogbo owó ọjà tó lọ sókè kó wálẹ̀ àti ẹ̀gbẹ́ pé àwọn ọjà kan wọn láǹfààní láti wọ orílẹ̀-èdè nàìjíríà torí ẹnu ọ̀nà bọ́dà ló wà wọn láǹfààní láti wọlé ajé ti gbẹ bẹ́ẹ̀ kẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń ra wọ́n sunkún sínú ajé gbẹ wọn ò lè sún síta torí ẹ̀ lè rí ojú wọn wọ́n ní ẹ wo ó ti sún àwọn ajé ọjà ò ṣe kínní tẹ́ bá dọ́dọ̀ ẹlòmíì lórí sùn wàláhì ó máa forí kórí bẹ́ǹchì ni á lò ó sì ta wọn náírà látàárọ̀ èmi gbà yìí torí bí ẹkọ́nọ́mì ṣe rí náà ni òun náà á tún sọ̀kọ́ á ní àwọn ìjọba wọn ò ṣe nǹkan kan ìjọba ń gbìyànjú tiwọn lóòótọ́ ṣùgbọ́n ó níbì kan tó kù díẹ̀ káàtó káwọn ìjọba kọ́ ṣe kí ni kọ́ bá wa mójútó kọ́ bá wa ṣe síta fún àǹfààní aráàlú náà dára fún àǹfààní àwọn aráàlú àtàwọn aráàlú fáwọn tó ń ra ọjà lọ tó ń ra ọjà bọ̀ ẹni nítorí kí ni kò sí. kájé lè fi ilé wa ṣe bùgbé òun náà la ṣe sọ fẹ́yìn ìjọba wa pé ẹ bá wa ṣe àtúnṣe lórí ọjà ọ̀pọ̀lọpọ̀ ọjà ni ò láǹfààní láti wo orílẹ̀-èdè yìí báyìí ibì kan ló wà tí wọ́n láǹfààní láti gbórí wọlé ẹ máa nípa àwọn kan wọ́n ṣe kí ni wọ́n gba ẹ̀yìn láti lọ́ọ́ máa ta nǹkan tó yẹ kó máa tà bẹ́ẹ̀ ni torí pé ìjọba wọn ṣe kí ni wọ́n ṣe àtúnṣe lórí ọjà pàápàá lórí nǹkan tá à ń jẹ yìí lódìdí nǹkan tá à ń fi sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò lè ṣe kó má jẹ ráìsì lójúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò lè ṣe kó má jẹ̀wà lójúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò lè ṣe kó má jẹ iṣu àbí nǹkan a gbọ́ pé iṣu wọn gbìn ni bọ̀ ìlú kan náà ti máa kó wọn wá wọlé síbi tá a wà yìí káwọn ìjọba wa náà kọ́ bá wa ṣe kí ni kọ́ bá wa ṣe àtúnṣe mo gbé gbọ́ ọ̀la ṣé ẹ rí ẹ̀wà tí mo mẹ́nu bà yìí ìbálẹ̀ ọ̀rọ̀ àwọn kan ti ń ṣeṣẹ́ ibi sí lábẹ́ tí òjì yẹ kó rí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ló wè mí ṣe rí ráìsì tá à ń jẹ yìí kì í ṣe ráìsì mọ́ là ń jẹ báyìí o ráìsì ti kúrò ní ráìsì pátápátá ẹlòmíà ní ike làwọn ń jẹ láyà kọ́ mọ́ torí nígbà tó bá máa gbé síbì kan sẹ́nu wàá mọ̀ wípé ṣé ráìsì ló jẹ yìí ṣá ìjọba adọ́dọ̀ yín ẹ bá wa ṣe àtúnṣe la fẹ́ látọ̀dọ̀ yín àwọn ráìsì gidi àwọn àpá àwọn ráìsì gidi wà nígboro ṣùgbọ́n àwọn ó ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́rù láti tà síta wípé kó má bàa mú àwọn bẹ́ẹ̀ nítorí pé ó lòdì sófin ìjọba náà la tún máa bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe nǹkan tó yẹ pé ó máa rọ àwọn ará ìlú àti àwọn ènìyàn lọ́rùn láti máa rà láti máa tà ibì kan láti dé náà ní báyìí torí pé kò sọ́jà ìyá mi ti ẹ̀sùn látàrọ tó ti látago 7 àbí aago 8 tó ti dé ṣọ́ọ̀bù ó sì ta wọn náírà torí bí nàìjíríà ṣe rí bí ẹkọ́nọ́mì ṣe rí ẹlòmíì báyìí gàrí ló mú nú ilé gàrí ló fi máa ṣoúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ fáwọn torí pé kò lágbára láti ra ráìsì bẹ́ẹ̀ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ lómi kò lè ṣe kó má jẹ ráìsì lójúmọ́ ẹ̀yin ìjọba arọ̀yìn abẹ̀yìn ni ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkànnì Target Radio TV láfikìlà wà láti ń sọ̀rọ̀ ajé kọ́ ọ̀ya lé èmi gbà yìí ṣọwọ́ yá lọ́dọ̀ yín gbogbo ẹ̀yin olóko lọ́tún lósì bó olóko sọ́jà ìta lọ́dọ̀ yìí tó lọ dáadáa a sì gbọ́ pé wọ́n ná oko kan lọ́jọ́ tó kí n rí ọ àwọn oko bíi iṣu bíi ìgbá kémi má bíi ànàmọ́ tèmi bíi gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ bá mi dúró ṣó ń lọ lọ́dọ̀ yìí àti ẹ̀rọ àwọn nǹkan tó yẹ pé wọ́n ti ń gbin ata sẹ́yìn kò lé ilé wọn lẹ́yìn mi àwọn kan ti ń gbin kòkó sẹ́yìn kò lé ilé wọn half a plot tó kó àwọn náà fi ṣe kí ni wọ́n fi dáko tí sọmọ torí bí nàìjíríà ṣe rí náà bẹ́ẹ̀ ni ajé wẹ́ẹ́ mo ti fẹ́ máa gé bọ́dì mi kúrò lórí ètò lọ́jọ́ tòní náà ni ẹ̀yin ìjọba wa bẹ̀yẹ bá wa ṣe àtúnṣe ẹ fẹ́ gbé ìpolówó ọjà wa ẹ fẹ́ béèrè kan sí méjì 09072104334 09072104334 nọ́mbà tèmi tẹ̀lé kèmí wọlé sí 08155967886 08155967886 ibi tẹ̀lé kó wá wọlé sínú. ajé ti kọ́lé orúkọ akọ̀lé ayé ẹ̀bọ ní ẹni. bẹ́ẹ̀ káwọn tèmi nílé agodo ọ̀gbẹ́ni Isaac Friday mo kí n pẹ́ kó ṣẹ́ látàrọ̀ ìyẹn ló dúró gẹ́gẹ́ bí amójú ẹ̀rọ
ọ̀gbẹ́ni Moses Ayọ̀délé mo kí n pẹ́ kúṣẹ́ látàárọ̀. Gbotemi Oke Yeye Oje wà lórúkọ tèmi. Mo kí aláṣẹ àti olùdarí Target Radio TV ìkànnì aláfojúsùn ní ìlú Ìbàdàn Olúwo Ẹ̀gbẹ́dá lọ́nà Tógate la fi ìkàlẹ̀ sí. Ẹ fẹ́ gbé polówó ọjà wa ni, ẹ fẹ́ ṣe ìsọmọlórúkọ ni, ẹ fẹ́ ṣe party cosmetic tẹ́ fẹ́ jẹ́ ká wá bá yín gbé tẹ́wọ́ pé ẹ need attention wa láti wá bá yín dá sí. Ẹ lẹ̀kùn wa wọlé nọ́mbà tí mo ti pè síwájú náà lẹ máa pè sí. Nọ́mbà tèmi náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ pè wọlé, a máa jẹ yín níwò ní kọmọkọmọ. A ní rèjì báyìí lọ lórí ètò Soja ń ta títí di ọ̀la àbí ọjọ́ mẹ́jọ. A máa fi rè pàdé ara wa. Ó dàbọ̀. Tètè dé ajé olókun. mo ní ní